Ká pé lè ní èèmọ̀ ni àbí àrífín ilé ìgbẹ́ tí ń mú aróko sánbà tẹ́ ń wọ̀lú. Ẹ wò ó ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ṣé bá a ṣe máa wò léléyìí tí ìjọba àná tí ń ṣe ìjọba ààrẹ àná Muhammadu Buhari tó fi àyè ńlá gba àwọn Fúlàní darandaran tó sì jẹ́ kí wọ́n jọba lórí wa nílẹ̀ Yorùbá. Tẹ́lẹ̀ rí ni Sunday Igboho Òòṣà ló ti jáde láti lè kọ̀yà fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá tí àwọn kan tí wọ́n sì dìtẹ̀ mọ́ débi wípé wọ́n sọ ọ́ di ọ̀tá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń dúnkokò mọ́ eléyìí tó sì ń dúnkokò mọ́ àwọn Fúlàní darandaran tí ó fẹ́ gba ilẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ tó sì ń dúnkokò mọ́ àwọn ọmọ wa àti àwa tìkálára wa ní ilẹ̀ bàbá wa. Ẹ wá gbọ́ agbára tí wọ́n gbé fún àwọn Fúlàní lọ́jọ́ kìíní àná tó jẹ́ pé àwa Yorùbá náà ni wọ́n ń lo agbára òun náà lé lórí tí wọ́n rí nǹkan kan sọ sí i. Oníkálukú ló ti wá ń jìyà rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí o. Àwọn ẹ̀yà Ìgbò wọ́n ń jìyà rẹ̀, kódà àwọn Haúsá ní apá àríwá ilẹ̀ wa wọ́n ń jìyà rẹ̀ gidigidi gan báyìí. Àbí kí ni ká ti gbọ́? Odindi ọba ìlú kan ní ìlú Sokoto, òun náà ni àwọn agbésùmọ̀mí agbébọn àwọn Fúlàní tí wọ́n jí gbé. Wọ́n wá jí gbé tán, wọ́n béèrè owó tó tó 100 mílíọ̀nù náírà 100 million naira lọ́wọ́ aráàlú rẹ̀ wípé kí wọ́n san fún wọn kí wọ́n sì tún fi ọkọ̀ atapòpò ìyẹn ọ̀kadà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n fi tẹ̀lé wá. Kódà wọ́n ṣe fọ́nrán fídíò ẹni tó jẹ́ ọba yìí tí wọ́n ti gba gbogbo aṣọ tí àwọn ọba wọn tí wọ́n máa ń wé mọ́rùn tí wọ́n máa ń wé mórí tí wọ́n ti gbà á lórí rẹ̀ tó ti gbà á lọ́nu rẹ̀. Wọ́n ti lù ú nílùkulù lálùbámẹ́wàá débi wípé ẹ̀jẹ̀ ti ń ṣẹyọ lára rẹ̀ nínú aṣọ àlà eléyìí tó wọ̀. Níbẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú rẹ̀, kódà sí sọ́tàǹtì ìlú Sokoto pé kí wọ́n dákun kí wọ́n wá gbà wọ́n o. Ẹ wò ó, wọ́n gbalé wọ́n gbàtà o, wọ́n lè rí 100 mílíọ̀nù náírà, wọ́n lè rí kólẹ̀. Owó ọ̀hún náà pọ̀ bí èèyàn bá máa ríru owó ọ̀hún kólẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà láìsọ lóṣèlú tàbí èèyàn kì í ṣe ajínigbé. Ohun tó wá bà mí nú jẹ́ nínú eléyìí tí mo fi ní káwa ọmọ Yorùbá ká fura òun náà ni wípé wọ́n mà ti pa ọba yìí sínú ìgbèkùn àwọn agbébọn Fúlàní. Síbẹ̀ bí wọ́n ṣe pa ọba yìí, wọ́n tún sọ fún àwọn aráàlú wípé kó tó di wípé wọ́n máa gba òkú ọba wọn, wọ́n máa san 60 mílíọ̀nù náírà. Wọ́n tún máa gbé ọ̀kadà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ sábẹ́ tuntun, wọ́n máa gbé wá fún wọn. Oríṣiríṣi ní máa ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Àwọn Fúlàní tí ń ṣọmọ ilẹ̀ wa, ẹ má jà gbàgbé wọn ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nìjẹ̀ òun náà ni wọ́n ti lọ kó wọn wá láti lè fi tako ìjọba tí ń bẹ lórí àlééfà tẹ́lẹ̀ rí àti láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n náwó agbára. Ìjọba àná òun náà ni ó lò wọ́n, ẹ má jà parọ́ tọra wa jẹ nítorí tẹ́lẹ̀ rí o láyé ìṣèjọba Umaru Musa Yar'Adua orílẹ̀-èdè Nàìjíríà ń lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. Nígbà tí Jonathan tó gbàjọba, òun náà ni kò ti dùn mọ́ àwọn ènìyàn kan nínú. Kódà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àlééfà yìí, òun náà pẹ̀lú dìtẹ̀ mọ́ Jonathan tí wọ́n fi dìtẹ̀ tí wọ́n fi yọ kúrò nípò. Wọ́n mọ̀ pé ẹni tí yóò máa bá wa wá ikú kiri fún orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni wọ́n fẹ́ gbé sórí ipò. Wọ́n gbé Muhammadu Buhari, wọ́n gbé e sórí ipò tán. Ó sọ̀pà kọ́ sẹ́yìn, ó lọ kó àwọn sọ̀ǹgbé rẹ̀ wá àwọn darandaran. Wọ́n wá sọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sọ di ilẹ̀ bàbá wọn tí wọ́n ṣe bó ti wù wọ́n ní ìlú tó lọ́ba tó níjòyè. Ẹ wò ó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto yìí ní apá agbègbè ibi tó ti ṣẹlẹ̀ yìí o. Wọ́n máa sọ pé ẹni tó jẹ́ aṣòfin tó ń ṣojú ẹkùn apá agbègbè òun náà ó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o. Òun gan fúnra rẹ̀ ló sọ wípé àwọn ti gbé ìgbésẹ̀ láti lọ bá àwọn Fúlàní agbébọn yìí o láti lọ dúnàádúrà pé ó dáa ẹ gbé òkú ọba yìí ẹ gbé ilé àlọ́wọ́. Wọ́n sọ pé ó dáa o, àwo náà ní gbòkú ọba yín lé yín lọ́wọ́ o. Ẹ ṣáà mú 60 mílíọ̀nù náírà kẹ́ ẹ lọ kó wá. Nígbà tẹ́ ẹ ti pààyàn tẹ́ ẹ tún gba 60 mílíọ̀nù náírà pẹ̀lú ọ̀kadà tuntun 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ sábẹ́. Ṣé bá ṣe wá máa wò rèé nílẹ̀ Yorùbá tá
táwa náà ní tètè ṣàkìtì máa pa ẹ wá níròyìn pé bóyá apá àríwá ilẹ̀ wa nìkan ṣo ni wọ́n ti mọ́ wọn lọ́balọ́ba lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí gangan ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ abàmì ńlá kan máa ṣẹlẹ̀ o ní ìlú àgọ́ òwòye ní ìpínlẹ̀ Ògùn lápá Ìjẹ̀bú lélẹ́yìí ti ṣẹlẹ̀ níbi tí àwọn Fúlàní darandaran tí wọ́n pa ọmọ baálẹ̀ tí ó sì sí mímì tó mì wọ́n kò sí àwọn ọlọ́pàá tó ń wá wọn kiri kò sí àwọn agbófinró tó ń lé wọn káàkiri wọ́n gbẹ̀mí lẹ́nu ọmọ baálẹ̀ yìí wọ́n sì tún kúrò níbẹ̀ wọ́n tún wọnú igbó wọn lọ da ẹran wọn káàkiri èyí ṣẹlẹ̀ o ní ìpínlẹ̀ Ògùn eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn láwọn ìlú kan tó wà ní Ìṣẹ́yìn òun náà ló tún ṣe mí ní kàyéfì ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ìyàn ń bọ̀ o ebi apá ọ̀pọ̀lọpọ̀ làwọn àgbẹ̀ ń wí o nítorí pé àwọn àgbẹ̀ arúgbó sọ̀rọ̀ tí wọ́n ti ń mú mọ́ra látọjọ́ tó ti pẹ́ ní apá Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mà ti wá ké gbàǹjarì síta o ẹ jẹ́ ń ṣàlàyé fún yín wọ́n ní lápá ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni àwọn Fúlàní darandaran yìí wọ́n gbójú gbóyà débi wípé wọ́n máa jáde wá láti wá ṣe ìpàdé pẹ̀lú wọn fún àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ gbin èrè oko lọ́dún yìí iye báyìí là á máa gbà lọ́wọ́ yín wọ́n gbà ó kéré tán lọ́wọ́ àgbẹ̀ kan ni wọ́n ń gba mílíọ̀nù 10 20 mílíọ̀nù 10 mílíọ̀nù 20 mílíọ̀nù kódà wọ́n ní wọ́n dìídì jí bàbá àgbẹ̀ kan wọ́n jí gbé o nígbà tí wọ́n jí gbé wọ́n tún wá sínú ìlú wípé àwọn làwọn jí gbé o wọ́n pè lórí fóònù nígbà náà ni wọ́n sọ pé kó tó di pé wọ́n tú bàbá yìí sílẹ̀ 32 mílíọ̀nù náírà làwọn gbà o wọ́n gbowó yìí wọ́n fi ṣàn wọ́n fomi wọ́n fi ṣàn wọ́n lọ́wọ́ o kódà wọ́n ní àwọn mọ̀lẹ́bí bàbá yìí wọ́n gbé ọkọ̀ katakata ìyẹn tractor wọ́n gbé ta ǹjẹ́ ẹ ti rí àgbẹ̀ tó ṣiṣẹ́ dáadáa débi wípé ó ra tractor lọ́wọ́ ara rẹ̀ tí àwọn Fúlàní agbésùmọ̀mí sì dé tí wọ́n jí gbé tí wọ́n gba 32 mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀ kó tó di pé wọ́n jùlẹ̀ ọmọ ẹni kú lójú ẹni báyìí ó máa sàn jọmọ ẹni nù lọ àtọmọ ẹni kú àtọmọ ẹni nù k'Ẹlẹ́dùmarè má jẹ́ kí májèsé kó tójú òbí ẹ̀ kú náà làdúrà gbogbo wa kẹ́ ṣàmì kẹ́ máa gbé tó àdúrà mi ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀já tètè ké gbàǹjarè báyìí ẹ̀já pariwo ṣé ti Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kó tètè kó yọ̀ǹda wa sílẹ̀ ó ti wá hàn gbangba báyìí nígbà tí ẹ̀kọ́ ti fojú mímu hàn wípé nǹkan tí Sunday Igboho tó ń jà fún ẹ̀tọ́ ọmọlẹ̀ Yorùbá wípé òun gangan báyìí òun náà ni gbogbo wa fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní wá lára pọ̀ ẹ jẹ́ kó ní kálukú kó jó kọ fádà rẹ̀ bóyá kẹ̀kú jẹ́ ká pín o bàbá pín tán oníkálukú wa yóò wà lọ́tọ̀ọ̀tọ̀ tirẹ̀ ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ má gbàgbé ẹ subscribe ẹ bá wa share rẹ̀ ẹ jẹ́ kó délé kó dóko kẹ́ ẹ bá wa pa á láriwo wípé kí àwọn Fúlàní kí wọ́n yọ̀ǹda wa o kí wọ́n fi wá lọ́rùn lẹ̀ ní ilẹ̀ bàbá wa èèyàn kan ààrẹ kan ò lè wá máa fọwọ́ lọ́lẹ̀ ní ilẹ̀ bàbá wa Olómi Ọgbọ́n ló sọ wípé òní á sàn wá o ẹ bá wa share rẹ̀ kẹ́ ẹ jẹ́ kó délé kó dóko ẹ má gbàgbé ẹ tẹ notification bells lóòrèkóòrè láti lè máa gbọ́ àwọn ìròyìn wa síwájú sí i.